àkójúmọ́ níbikíbi tẹ́tí láǹfààní láti máa wò wá lórí ìkànnì akéde Yorùbá TV News náà lẹ́wà tá a ti mú ròyìn wá fún wa fún ti òwúrọ̀ yìí. Ojú tẹ́ fún ọ̀wá ojú ọ̀hún ò ní fọ́, etí tẹ́ fi máa gbọ́ ròyìn wa etí ọ̀hún ò ní di láṣẹ Elédùmarè. Orúkọ oníròyìn yìí ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Erin ti wó àjànàkú sùn bí òkè. Ọba Olúbàdàn ti jáde láyé lánàá. Àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ ní ìpínlẹ̀ Kaduna ti tún èrò wọn pa pẹ̀lú bí wọ́n ṣe ń béèrè bílíọ̀nù kan náírà lọ́wọ́ ìjọba àpapọ̀. Lórí ọ̀rọ̀ tí àfáàgbà Ahmad Gunmi fi síta nípa àwọn ajínigbé láti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú wọn, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lawal Dauda fi mílíọ̀nù 15 tí iléeṣẹ́ tó ń bá ṣiṣẹ́ ta tẹ́tẹ́ bet naija ló bá bára rẹ̀ lákòlò àwọn ọlọ́pàá. Ọkọ̀ àjàgbé kan wó lu taisí ní ìpínlẹ̀ Ondo. Ènìyàn 3 ló jáde láyé lásìkò ìjàmbá ọkọ̀ náà. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Erin ti wó àjànàkú sùn bí òkè. Ẹni eré ti lọ. Ọba Olúbàdàn ti ìlú Ìbàdàn ti wàjà lánàá òde yìí. Ọba Moshood Ọlálékan Ali Okùn Adékejì ó ní ìròyìn fi léde wípé ó darapọ̀ máwọn baba ńlá baba wọn ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 14 oṣù kẹta ọdún tí a wà yìí. Ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún arákùnrin Ṣèyí Mákindé ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé erin ti wó àjànàkú sì tún sùn bí òkè pẹ̀lú bí ọba Balógun Ọlálékan bí ó ṣe jẹ́ Ọlọ́run nípè tí ó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ẹ̀lẹ̀ ìlú Ìbàdàn. Ọba Moshood Balógun ó ní ìròyìn fi yé wa wípé ó jáde láyé ní ilé ìwòsàn àpapọ̀ ti ìjọba University College Hospital UCH ti ìlú Ìbàdàn. Wọ́n ṣe ní àlàyé wípé ọba Moshood Balógun ó ní ó ṣe ayẹyẹ ọdún kejì èyí tó gun orí àléfà níbi ọjọ́ mélòó kan sẹ́yìn níbi tó ti pé àwọn àfáàfáà nílùú Ìbàdàn. Gómìnà Ṣèyí Mákindé ó wá fi sí orí òpó ayélujára rẹ̀ níbi tó ti bá àwọn olùgbé Ìbàdàn àti ọmọ Ìbàdàn kẹ́dùn lórí ìpapòdà ọba Ọlálékan Balógun Ali tí ó wàjà. Ó ṣe ní àlàyé wípé ọba tó dá orí ìlú Ìbàdàn dáadáa ni tí ó sì fi ipa rere lélẹ̀ ní ìlú Ìbàdàn pẹ̀lú bí ó ṣe fi tagbára àti akitiyan rẹ̀ gbé ìlú Ìbàdàn lárugẹ. Ó ní òun bá gbogbo àwọn mọ̀lẹ́bí àti ipò àwọn olóyè àtàwọn lọ́balọ́ba káàkiri ilẹ̀ Yorùbá kẹ́dùn ẹni re èyí tí ó jáde láyé láàrin wọn. Ọba Moshood ni wọ́n bí ní ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 1942 tí ó sì wàjà ní ẹni ọdún 81 ìyún 81 ní ìgbà tí àwọn ènìyàn tí wọ́n bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀. Wọ́n ṣe ní àlàyé wípé ní aago 4 òní tí ń ṣe ọjọ́ 15 ní ìlú Ìbàdàn ó ní wọ́n sin òkú ọba aládé náà gẹ́gẹ́ bí ìlànà ẹlẹ́sìn mùsùlùmí. Àwọn ajínigbé tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ Kaduna tó ti tún èrò wọn pa pẹ̀lú bí wọ́n ṣe ń béèrè bílíọ̀nù kan náírà lọ́wọ́ ìjọba àpapọ̀. Níbi ọjọ́ mélòó kan ni àwọn ajínigbé fi ohùn lédè wípé àwọn fẹ́ gba 40 tírílíọ̀nù lọ́wọ́ ìjọba àpapọ̀ pẹ̀lú ọkọ̀ Hilux 10 àti ọ̀kadà èyí tó jẹ́ 150. Ṣùgbọ́n báyìí ó ní wọ́n tó ti tún èrò wọn pa wípé kí ìjọba àpapọ̀ kí àwọn ṣàánú wọn kí wọ́n mú bílíọ̀nù kan náírà wá fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ èyí tó kù díẹ̀ tí wọ́n yóò fi tó 300 ní tí wọ́n jí gbé lọ ní agbègbè Kuriga ní ìjọba Chinku ní ìpínlẹ̀ Kaduna. Àwọn wá ṣe ní àlàyé wípé bí ìjọba àpapọ̀ bá kọ̀ tí kò san owó ọ̀hún fún odidi 20
tí àwọn kò rí nǹkan kan láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, níṣe ni àwọn yóò máa pa àwọn ọmọ náà àti àwọn ọ̀gá wọn tí wọ́n kó papọ̀ mọ́ wọn ní ìpakúpa títí tí yóò fi dé ogúnjọ́ tí àwọn fún ìjọba àpapọ̀. Wàyí o, ìjọba àpapọ̀ ni ó sì ti fi ìròyìn léde tẹ́lẹ̀ wípé àwọn kò ní san owó ìtanràn kankan fún àwọn ajínigbé, wípé yìí gan ló ń fà á tí gánmọ́gánmọ wọn tó fi ń wáyé ní gbogbo ìgbà. Èyí ló wá fà á tí àwọn ọmọ ogun orí ilẹ̀ tí wọ́n fi jẹ́jẹ́ wípé àwọn yóò ṣígun wọnú igbó tí àwọn ajínigbé yìí wà, tí àwọn yóò sì mú gbogbo àwọn ọmọ náà àti àwọn mọ̀lẹ́bí tí àwọn yóò kó wọn papọ̀ lọ bá àwọn mọ̀lẹ́bí wọn láyọ̀ àti àlàáfíà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá ní kí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n tágìrì pé iṣẹ́ wọn gangan òun ló délẹ̀ yìí, pé kí ni kókó àti láríjà wọn káfíníjòyè àwòdì kán má lè gbé adìyẹ wọn ní ìwà ìtìjú ni. Èyí ló fà á tó fi pàṣẹ fún gbogbo wọn pé kí wọ́n ya wọ ibikíbi tí àwọn olùjínigbé yìí bá wà àti àwọn ọmọ tí wọ́n jí gbé àti àwọn míì, kí wọ́n sì gbà wọ́n wá sílé láyọ̀ àti àlàáfíà, kí wọ́n lọ bá àwọn mọ̀lẹ́bí wọn. Lórí ọ̀rọ̀ ìjínigbé yìí, bí ẹ bá gbàgbé, gbajúgbajà àáfàá kan tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí yàn Ahmad Gunmi, òun ni ó ti fi ohùn léde níbi ọjọ́ mélòó kan sẹ́yìn sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n má ṣe orí kunkun, kí wọ́n fún àwọn láàyè láti lọ ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn ajínigbé ọ̀hún, kí òun sì bá wọn sọ̀rọ̀ lórí ohun tí wọ́n bá fẹ́ kí wọ́n lè tú àwọn akẹ́kọ̀ọ́ sílẹ̀. Èyí gan-an ló fà á tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tí wọ́n fi wá ta àyè sọ̀rọ̀ lọ bá ìjọba àpapọ̀ wípé kí wọ́n má fi ọwọ́ lẹ́rán, kí wọ́n sì má gbé ojú kúrò nínú ọ̀rọ̀ tí Gunmi sọ, wípé Ahmad Gunmi yìí òun ni ó jẹ́ alágàtà àti ẹni tó ń gba àbọ̀dè fún orílẹ̀-èdè Nàìjíríà, pé ìjọba àpapọ̀ kò yẹ kí wọ́n fi ọwọ́ lẹ́rán, pé ó yẹ kí ìjọba ti fi páńpẹ́ òfin mú Gunmi wá sí àkótó àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ohun tó mọ̀ gan-an àti àjọṣepọ̀ tó wà láàrin òun àti àwọn ajínigbé ọ̀hún, pẹ̀lú bó ṣe jẹ́ pé òun nìkan bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe tóbi tó sì yọ kọ́ńbọ́ọ̀kì síta wípé kí ìjọba àpapọ̀ fún un láàyè láti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú wọn. Wọ́n ní kí a má wulẹ̀ parọ́ tanra wa jẹ. Gunmi mọ̀ nípa àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ń jiyàn gbé ní lemọ́lemọ́, pé bí bẹ́ẹ̀ kọ́ ni kò ní náyà, bẹ́ẹ̀ ni kò ní jáde síta kó máa sọ fún ìjọba àpapọ̀ pé kó má ṣe etí kunkun sí ìpè tí àwọn ajínigbé ń pè láti bá wọn dá sí i. Wọ́n ní kí ìjọba àpapọ̀ fi páńpẹ́ òfin mú kí ó lè jẹ́wọ́ ibi tí àwọn tó kù tí wọ́n wà lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé èyí tó ń wáyé ní lemọ́lemọ́. Èmọ̀rẹ́ Lawal Dauda fi mílíọ̀nù 15 iléeṣẹ́ tó ń bá ṣiṣẹ́ ta tẹ́tẹ́ ní ìpínlẹ̀ Kwara. Ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lawal Dauda, ó ní ọ̀gá rẹ̀ tó gbà sí ibiṣẹ́ èyún Alájà Rísíkátù Ṣàwó ló ti gbé lọ sí akóló àwọn ọlọ́pàá báyìí, níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan wípé ó kó owó jẹ, ó sì ṣe owó àwọn ní báṣubàṣu. Àjọ tí ó ń ta ọjà yìí tí wọ́n pè ní àjọ Kashawu Ventures ní ìlú Ìlọrin, ó ní ó gbé Lawal Dauda lọ sí àgọ́ àwọn ọlọ́pàá pẹ̀lú bí wọ́n ṣe sọ wípé owó kan tó mílíọ̀nù 15 ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó pòórá ní iléeṣẹ́ ọ̀hún. Nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí, alákòóso àti olùmójútó ètò owó ní iléeṣẹ́ ọ̀hún èyún Ibrahim Karim ó ní ó ṣe ìwádìí tó sì tanná wo ìdí ọ̀rọ̀ náà fínífíní, níbi tó ti kẹ́fìn wípé láàrin Lawal Dauda àti ẹni tó ní iléeṣẹ́ ọ̀hún èyún Alájà Rísíkátù Ṣàwó ó ní owó náà pòórá sí. Ìgbà tí wọ́n ṣe ìwádìí fínífíní, ó ní wọ́n rí pé Dauda ó ní ó fi mílíọ̀nù 15 náírà tí ó fi ta tẹ́tẹ́ bet naija, ṣùgbọ́n tó ṣe wípé tẹ́tẹ́ padà já kulẹ̀, òun kọ́ ni ó jẹ ọjà, nígbà tí ọjà tí ó padà jẹ́. Wọ́n wá ṣe ní àlàyé wípé ó ti wà ní iléeṣẹ́ ní agolo àwọn ọlọ́pàá báyìí, níbi tí wọ́n ti sọ pé wọ́n takọ́sọ rẹ̀ lọ sí ilé ẹjọ́ májísírèètì tí ó ti lọ gba ìdájọ́ òdodo nípa ṣíṣe owó olówó báṣubàṣu àti ẹ̀sùn ìkówójẹ èyí tí wọ́n fi kàn án. Ó mà ṣe o, ọkọ̀ àjàgbé kan ló wó lu takisí ní ìpínlẹ̀ Ondo, ó ní ènìyàn 3 ló bá jẹ́ Ọlọ́run nípè. Ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà yìí, ní ojú òpópónà Ondo sí Ọ̀rẹ́, ó ní ìṣẹ̀lẹ̀ láabi yìí ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní
ọkọ̀ tó kó ọtí tó kún fọ́fọ́ tí ó wó lulẹ̀ tí ó sì wó lu takisí kékeré kan mọ́lẹ̀ nínú èyí tí àwọn márùn-ún bẹ nínú takisí ọ̀hún. Wọ́n ṣe ní àlàyé wípé nínú àwọn márùn-ún tó wà nínú ọkọ̀ ọ̀hún níṣe ni àwọn mẹ́ta jẹ́ Ọlọ́run nípè ní wàrà ṣèṣà tí àwọn méjì tó kù sì fi ara pa yánnayànna. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo, arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì, ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn gba ìpè lórí ìjàmbá ọkọ̀ ọ̀hún èyí tó jẹ́ nǹkan tó burú jáì tí àwọn sì sáré débẹ̀ níbi tí wọ́n ti ní àwọn mẹ́ta kan ni wọ́n ti jẹ́ Ọlọ́run nípè ní wàrà ṣèṣà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n gbé àwọn méjì tó kù lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Ondo fún ìtọ́jú tí wọ́n sì ní wọ́n ti kó òkú àwọn mẹ́ta tí wọ́n jẹ́ Ọlọ́run nípè ọ̀hún lọ sí ibi ilé ìgbókùpamọ́sí ti ìpínlẹ̀ Ondo. Arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì ó wá rọ gbogbo àwọn ọlọ́kọ̀ tirẹ́là àti àwọn ọlọ́kọ̀ kéékèèké àti àwọn tí wọ́n ń lo ojú pópó pé kí kálukú wọn kí wọ́n máa fi ẹ̀sọ̀ ṣe lójú pópó pẹ̀lú bó ṣe já sí pé ìjàmbá ọkọ̀ ó ti ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́ lóde òní. Ó ní káyà ikọ̀ ojú ni alákànfin sọ́rí. Èdùmàrè kò ní jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa ká lọ àjò àlọ ìdè láṣẹ Elédùmarè. Bákan náà ló bá gbogbo àwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ́ Ọlọ́run nípè ọ̀hún àtàwọn ẹbí àtàrà wọn ló bá wọn kẹ́dùn wípé wọ́n kú ara fẹ́ra kù ọjọ́ yóò sì jìnnà síra láṣẹ Elédùmarè. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹ pàdé wa nírọ̀lẹ́ ní nígbà tá a tún mú ìròyìn míì wá fún wa àti àwọn ètò lóríṣiríṣi bí a ṣe máa ń ṣe lórí ìkànnì Akéde Yorùbá TV News. Ẹ kàn bá mi subscribe síbẹ̀ kẹ́ ẹ lè máa rí mi wò lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ni kí ẹ sì lè máa rí àwọn àjàbalẹ̀ ìròyìn gbọ́ látẹnu wa lórí ìkànnì Akéde Yorùbá TV News. Kó tó di ìgbà náà, ó dàbọ̀.